ẹ jẹ́ kí àwọn ọmọ náà máa bọ̀ wá sínú ẹbí. Lánàá ọjọ́ àìkú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 ìròyìn kan gbòde kan lórí ẹ̀rọ ayélujára pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ti agbábọ́ọ̀lù tí orúkọ rẹ̀ ń jẹ́ Káyọ̀dé Ọlárìnwájú kì í ṣe tirẹ̀. Arákùnrin agbábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó jẹ́ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí nínú ẹgbẹ́ Super Eagles ló fi ẹ̀sùn ìtànìjẹ ọjọ́ orí, ìṣẹ̀tàn àti ìbálòpọ̀ pẹ̀lú pásítọ̀ Tóbi Adégbóyèga kan ìyàwó rẹ̀ Dora Ezinne Káyọ̀dé. Òtítọ́ ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó mọ̀, ṣùgbọ́n ìròyìn jẹ́ kó di mímọ̀ pé ìyàwó agbábọ́ọ̀lù nì parọ́ ọjọ́ orí rẹ̀. Ó yọ ọdún 7 kúrò nínú ọjọ́ orí tí ó sọ fún Káyọ̀dé tí ń ṣe ọkọ rẹ̀. Èyí tilẹ̀ kọ́kọ́ fún un ní ìbànújẹ́ ọkàn. Bábánbárí ìtànjẹ náà ni pé ó tún ṣe ìbálòpọ̀ pẹ̀lú pásítọ̀ Tóbi Adégbóyèga, ẹni tí ó jẹ́ gbajúmọ̀ láwùjọ. Gẹ́gẹ́ bí ìràwọ̀ Manchester City tẹ́lẹ̀ rí ní ṣe sọ, ó ní ìyàwó òun Dora Ezinne Káyọ̀dé tan òun jẹ. Ó parọ́ nípa ọjọ́ orí rẹ̀, ó sì ń ṣe panṣágà. Ó tún lu òun ní jìbìtì owó. Ìròyìn náà tẹ̀síwájú sí i pé arábìnrin Ezinne Dora ti ṣe àyẹ̀wò DNA, ṣùgbọ́n àbájáde náà jẹ́ kó di mímọ̀ pé kò sí ọ̀kan nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà tí ó jẹ́ ti agbábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn Káyọ̀dé Ọlárìnwájú tí ń ṣe ọkọ rẹ̀. Pásítọ̀ Tóbi Adégbóyèga náà sì ti kẹnubọ ọ̀rọ̀ tó lọ lọ́wọ́lọ́wọ́ yìí láàrin Káyọ̀dé Ọlárìnwájú àti ìyàwó rẹ̀ Dora Ezinne Ọlárìnwájú. Nígbà tí pásítọ̀ náà máa fèsì, ó ní kí wọ́n jẹ́ kí àwọn ọmọ náà padà wá sílé sínú ẹbí nítorí pé wọ́n nílò ẹni tó dọ́ṣọ̀ gẹ́gẹ́ bí bàbá, kì í ṣe akúrẹ̀tẹ̀ bíi ti Káyọ̀dé Ọlárìnwájú. Wàyí o, inú ìbànújẹ́ ńlá ni Káyọ̀dé wà nítorí pé gbogbo iṣẹ́ tó ti fi òwúrọ̀ ọjọ́ ayé rẹ̀ ṣe, pàápàá jùlọ èyí tí ó jẹ́ kó fi ní òkìkí, ló ti fẹ́ wọmi báyìí. A bí Ọlárìnwájú Káyọ̀dé ní ọjọ́ 8 oṣù karùn-ún ọdún 1993, èyí tí ó túmọ̀ sí pé ó jẹ́ ọmọ ọdún 29 báyìí. Òtítọ́ ìròyìn yìí kò tíì sẹ́ni tí ó yé, àmọ́ a ó túbọ̀ máa tẹ̀síwájú sí láti wádìí òtítọ́ ọ̀rọ̀ náà títí dìgbà tí a ó tún máa mú ìròyìn míì wá sí etí ìgbọ́ yín. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn tó ń jábọ̀ fún ìròyìn láti ìkànnì Jígí Alára.